Bismillahi rahmani rahim. Alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ó kí gbogbo ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé síbi ìjókòó wa Fiqhul Mu'amalat Maliyya. Èyí tí a tẹ̀síwájú níbẹ̀ ó nípa àsìkò tí a ń bá lọ. Èyí tí a sọ kẹ́yìn ó náà rí pé ìdájọ́ méjì ni a padà mẹ́nubà kẹ́yìn. Náà ọ̀ká mẹ́nubà pé n tí ń jẹ́ asúmù yìí kí o máa ní ṣíà níbi kọ́mpínì kan àbí báǹkì kan, pé n tí a lè gbé sí òun náà ni kọjọ́ bí al-mudaraba, wípé èèyàn fi owó rẹ̀ sí òun náà nípe nínú project ṣẹ̀fẹ́ dálẹ̀, tàbí kọjọ́ pé a gbé sí pé méjèèjì náà ní kónú al-mudaraba wal-inan. Láàrin pé mudaraba ní kí yóò fowó lẹ̀ síbi ẹni tí ọlọ́mọ fi ṣòwò, al-inan ní kí yóò fi owó sílẹ̀ àtẹnìkan, wọ́n jọ fowó lẹ̀ bí nǹkan ó tọ́jú mọ́ ṣiṣẹ́ náà. Gbogbo méjèèjì pátá ń bẹ bí tá a lè pè ní shirkatu musahima, kí èèyàn máa ní ṣíà níbi báǹkì ní àbí ní kọ́mpìnì kan àbí ọ̀nà àwọn ìfẹ́tẹ́fẹ́ dá pọ́jẹ́tì kan lẹ̀. ìta afẹ́ mẹ́nu bá lónìí ẹ̀yàn ọmọ ìyá mi òun náà ni èwo la lè ṣe nínú àwọn nǹkan yìí, èwo la lè ṣe. Ṣé wo láti gbọ́ pé wọ́n dá fẹ́ dá kíní kan lè ní sí o, wọ́n fẹ́ dá pọ́jẹ́tì kan lẹ̀ o, wọ́n káyọ̀ amára wọ́n máa níṣẹ́ àánú pọ́jẹ́tì yìí, ṣe lọ́tọ́ sí mùsùlùmí láti máa ṣe bí? Èwo ni a lè ṣe ń bẹ̀, èwo la lè ṣe? Wọ́n sọ wípé eléyìí èèwọ̀ ni, eléyìí ẹ̀tọ́ ni. Àlàyé lè fẹ́ ra sí ní yunifásitì láti gbà á mọ̀. Ó ní wípé èèyàn ra ṣíà ní báǹkì ni, ní kọ́mpìnì kan ni, ní ààyè kan ni, gbogbo ẹ̀ pín sí mẹ́ta. Alákọ̀ọ́kọ́ ìkan mẹ́ta pé èèwọ̀ ni, mùsùlùmí ò gbọdọ̀ súnmọ́, mùsùlùmí ò gbọdọ̀ ṣe, kò gbọdọ̀ súnmọ́. Lọ́fàá ó ní wípé n tí a ń gbé ṣe ń bẹ̀ nǹkan èèwọ̀ tí ọ̀bá ìsìlámù mọ́ ni. Bí wọ́n sọ ní ìsẹ̀ pé wọ́n fẹ́ dá kọ́mpìnì kan lẹ́ o tí wọ́n máa tọ́jú àwọn ẹlẹ́dẹ̀ ń bẹ̀, tí wọ́n máa sin àwọn nǹkan ọ̀sẹ̀ tí ọlọ́wọ̀ fẹ́ tí ìsìlámù lòdì sí, àbí wọ́n fẹ́ dá kọ́mpìnì kan lẹ̀ fún ọtí, fún sìgá, fún àwọn nǹkan èèwọ̀ tí kò tó fún mùsùlùmí láti máa ṣe. Eléyìí èèwọ̀ ní kí mùsùlùmí kó rẹ̀ bẹ̀. Mùsùlùmí ọ̀rọ̀ fẹ́ lọ ní ṣíà níbi irú àwọn ẹjẹ̀ntì bẹ́ẹ̀, torí pé ó ń lọ́wọ́ síbàjẹ́ ni. Nǹkan èèwọ̀ gbọ́dọ̀ ṣe, nǹkan èèwọ̀ gbọ́dọ̀ kówó sí, nǹkan èèwọ̀ gbọ́dọ̀ ràn yẹn lọ lórí ẹ̀. Ó jẹ́ pé èèwọ̀ ní kéèyàn mọ̀ pé òun lọ kówó sí báǹkì tó jẹ́ pé rìbá ni wọ́n fẹ́ máa gbà. Báǹkì tó jẹ́ pé iṣẹ́ tí wọ́n fẹ́ máa síbẹ̀ ni pé wọ́n máa yá àwọn èèyàn lówó èlé, àbí wọ́n máa yá báǹkì irú ẹgbẹ́ wọn àbá kọ́mpìnì kan lówó owó èlé. Iṣẹ́ tí wọ́n ń ṣe tiwọn nù. Kẹ́kọ̀ọ́ pé òun fẹ́ lọ ra ṣíà sí báǹkì irú ẹ̀, èèwọ̀ ni o. Irú ẹni bẹ́ẹ̀ oúnjẹ òun náà ti ní pẹ̀lú rìbá nù o. Torí pé rìbá nínú kéèyàn máa jẹ, àbí kó jẹ́ pé wọ́n máa fún jẹ, àbí kó náà máa fún yẹn jẹ. Èèwọ̀ ni o, kò sí gbọ́dọ̀ jẹ sí gbogbo nǹkan yìí. Ó lè bá fi jìnà sí ìmọ̀jìnà sí ìkẹ́ Ọlọ́run, kó lọ́wọ́ kó máa jìnà sí ìkẹ́ rẹ̀ o. Eléyìí ọlọ́bẹ̀. Èyí tó wà lábálẹ̀ eléyìí tó wà ní apá kejì rẹ̀ ó ní èyí tó jẹ́ pé gbogbo tí wọ́n ń ṣe ń bẹ̀ pátá àwọn nǹkan tó dáa ni tí Islam ò tako. Wọ́n fẹ́ dá kọ́mpìnì sìmẹ́ǹtì ilẹ̀, wọ́n fẹ́ dá kọ́mpìnì ilé kan mọ́tò ṣiṣẹ́ àbí àwọn nǹkan gbogbo tó wọ́n dá tí pé Islam ò tako. Tí wọ́n fẹ́ dá lẹ̀ àbí fẹ́ dá báǹkì, wọ́n fẹ́ dá Islamic bank ilẹ̀, káà pé Islamic bank wọ́n gbọ́dọ̀ mọ́ báǹkì èlé, wọ́n gbọ́dọ̀ mọ́ báwọn èyí tí ó mọ̀ sí wọ́n mọ̀ fún ẹlẹ́rìí, wọ́n gbọ́dọ̀ mọ́ sàṣepọ̀. Tí ìbá lọ báwọn ìwé ẹni bẹ́ẹ̀ sí tọrọ ní ṣíà sí irú ọ̀dọ́ wọn, léyìí ò sì tó burú mbẹ̀. Wọ́n pé nǹkan tí wọ́n ń ṣe pátá tó wà nẹ́kì ni. Wọ́n fún wọn pé irú wọn ní pé wọ́n pe irú wọn ní àwọn shirkatu naqiyya, àwọn kọ́mpìnì tó yẹ pé kì í sì nǹkan èlé, kì í sì nǹkan èèwọ̀. Mo ti máa ṣe pátá nǹkan tó bá ìlànà ṣẹ̀ríà Ìsìlámù mọ́ ni. Àti mẹ́nu bá aláàkọ́ pé èyí tó jẹ́ èèwọ̀ ìgbọ́dọ̀ sí, agbọ́dọ̀ jìnà sí. Ẹlẹ́ẹ̀kejì ni èyí tó jẹ́ pé kì í ṣe èèwọ̀, pé ẹ̀tọ́ ni
pé mo ti ń sí mẹ́pàtà nǹkan tó tọ́ ni èyí lè ṣerú ilé ìbáyìí lọ. ètò ajílẹ̀ kẹta eléyìí ó lè tó jẹ́ pé èèwọ̀ ni ètò ajílẹ̀ kẹta ó ní pé kì í ṣe pé èèwọ̀ ló fi bẹ̀rẹ̀ ṣùgbọ́n parí ẹ̀ sí ibi èèwọ̀ ni ibi ẹ̀ ti bẹ̀rẹ̀ ó ní pé ibi ẹ̀tọ́ ni wọ́n ti bẹ̀rẹ̀ ibi ẹ̀ ti máa dá lẹ̀ pé òun fẹ́ fi dáadáa bẹ̀rẹ̀ ni wọ́n àtàwọn ẹni fẹ́ dá iṣẹ́ ẹni fẹ́ dá kọ́mpìnì kan lẹ̀ wọ́n nípa fẹ́ dá kọ́mpìnì báyìí lé o kí lẹ́yìn wọ́n ṣe ń bẹ̀ wọ́n náà fẹ́ máa ta àwọn kan tó dáa a fẹ́ máa ta nǹkan tó pé ogun tí wọ́n fẹ́ máa ṣe ń bẹ̀ ogun tí ìsàmù òyìnbó sí ni ṣùgbọ́n ibi tí wọ́n fẹ́ bá já ò ní pé wọ́n padà di pé wọ́n máa yá àwọn èèyàn wọ́n máa yá abala kan ní owó èlé wọ́n máa yá lówó wọ́n máa àbíkáwọn náà máa gba owó èlé eléyìí báyìí Islam tako tó bá jẹ́ pé a wá rí pé àwọn kan láwọn dá àfẹ́dá kọ́mpìnì kan lẹ̀ ní káyìn wá máa bọ̀ láti wọ́n máa ní ṣíà nínú kọ́mpìnì irú eléyìí báyìí ọmọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n bẹ̀rẹ̀ dáadáa ìtẹ́sí ń ṣe pátá nǹkan tó dáa ni ṣùgbọ́n nígbà tí ọba wá yá wọ́n máa parí ẹ̀ sí bí nǹkan tí ò dáa níbo wọ́n máa parí ẹ̀ sí pé owó tí wọ́n máa kó jọ tí wọ́n kó jọ ìpátá yóò di wípé wọ́n lọ máa ní ìpín kan tí wọ́n lọ máa kó fún commercial bank tí wọ́n máa fi gba interest tí eléyìí tó máa kún ara owó tí wọ́n ní àti àbí èrè tí wọ́n tó máa jẹ irú àwọn eléyìí ọmọ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n fẹ́ wọ́pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ bí àwọn tí wọ́n sọ pé àwọn agent tí wọ́n ta ṣíà company fáwọn èèyàn irú eléyìí ni wọ́n sábà ní ó fẹ́ irú àwọn company báyìí ní ash-sharikatul mukhtalita tàbí ash-sharikatul mukhtalata méjì náà wọ́n pè tọ́jú pé tí wọ́n ń gbé ṣe ń bẹ̀ àwọn nǹkan tí ó dàpọ̀ mọ́ra wọn ni nǹkan ẹ̀tọ́ àti nǹkan ìwọ̀ méjì náà rúpọ̀ mọ́ra wọn tàbí pé iṣẹ́ tí wọ́n ṣe ń bẹ̀ orújú ní tí wọ́n pè wọ́n nù tó bá dípa wá rí àwọn sharikatul mukhtalita àbí mukhtalata yìí tó jẹ́ pé gbogbo tó dáa àtẹ̀tí ọ̀dá ní ṣe pọ̀ mọ́ra wọn tàbí pé wọ́n ti ẹ̀ fi dáadáa bẹ̀rẹ̀ tó dáa wọ́n fi mọ́ bẹ̀rẹ̀ ìlú ìnáwó pọ̀ jù tó gbọ́ kan àwọn ìṣẹ̀lẹ̀ lé o ṣùgbọ́n tí wọ́n máa padà já sí náà ní èlé ọ̀nà tí wọ́n gbà já sí ní tọ́jú mélèé ọ̀pọ̀ gan o nínú rẹ̀ pẹ́pẹ́ kọ́mpìnì yà ní ogun tí ń ṣe pátá ní tó bá ọ̀nà ìsìlámù mú ni àmọ́ nígbà tí ó bá wá yá wọ́n wà bọ́ síbi pé bóyá wọ́n fẹ́ mọ ẹ̀sìn ẹ̀yà pé tó bá ti pọ̀ lọ́wọ́ kọ́mpìnì wọ́n sáà níbi tí ó kó sí yóò lọ ibi tí ó mọ̀ kó sí báyìí náà kọjá pé báńkì tó jẹ́ pé yóò mọ̀ gba interest bá ti rí ni kọjá pé tí ń ṣe orílẹ̀ náà pé ń gba interest lọ báńkì láti máa fi kún business jẹ́ ń ṣe ó ti di ṣẹ́ríkà mọ̀tálátọ̀ ó ti di alárùpọ̀ pé ó ti bọ́ sí ìpele lẹ́kẹ̀ẹ́ta tá a sọ ẹmọ ìyá mi kí wá ní ìdájọ́ ti ẹlẹ́ẹ̀kẹta ìtọ́rọ alákọ̀ọ́kọ́ àti mọ̀dájọ́ rẹ̀ àtẹ́lẹ̀kejì kò sí rùjú ń bi eléyìí pé ètò wá jẹ́ pé ìtọ́dá ní ń ṣe ọ̀tọ̀ láì pé nǹkan ìwọlé ń ṣe ìgbọ́dọ̀ jìnnà sí ètò wá jẹ́ lẹ́ẹ̀kẹta yìí wá ní àwọn afáwà lọ sọ́nà méjì ń bẹ̀ abákan sọ wípé èèwọ̀ ni wọ́n pé èèwọ̀ ni kéèyàn ó ṣe torí pé òótọ́ ni ìbẹ̀rẹ̀ rẹ̀ dáa àwọn ibi tó ń bá já kẹ́yìn ó ti kó bá bẹ̀rẹ̀ torí kéèyàn ló máa kó fún àwọn tó pé ọmọ ìṣòro ilé ìbáyìí náà tó pé ó gbé dá ń bẹ̀rẹ̀ àmọ́ màtí ń kọ́ nǹkan ìjọ náà owó wọn náà tó ń lọ sọ́dọ̀ àwọn tí wọ́n tó fi tí wọ́n tó mọ ẹgbẹ́ tẹ́sítì ń bẹ̀ tọ́jú pé wọ́n tó ń ṣe léyìí bàbá yìí wọ́n tó ti pé wọ́n ti wú dáadáa pọ̀ má burú tọ́jú pé wọ́n ti wú dáadáa pọ̀ má burú nítorí dáa kéèyàn ó ti di ìrújú kéèyàn jìnà sí àwọn kan sọ lè báyìí pé onímọ̀ ẹ̀kọ́ èèwọ̀ ní kí mùsùlùmí ló máa participate irú àwọn company bẹ́ẹ̀ torí pé wọ́n ran ìbàjẹ́ lọ́wọ́ nu ìgbọ́dọ̀ mọ jẹ́ tí ó máa ran èèyàn lọ́wọ́ lórí aburú agbọ́dọ̀ mọ jẹ́ tí ó máa ran lórí dáadáa nígbà ìpá àti sọ́fà àwọn kan dúró lórí ilé lọ pé èèwọ̀ ní òkè sábà sí àwọn kan wá dúró lórí wípé àwọn àfáà wa lọ́tí ẹ̀dùn bẹ̀rẹ̀ àkọ́ yìí wọ́n jùmọ̀ òfin kì í ni o ti jẹ́ irọ́ bítọ̀ ni o
àti majma'u fiqh islami ti alam islami ni o gbogbo ẹ̀ pátá àméjì wọ́n takò wọ́n ní kódà kéèyàn sí jìnà sí. ṣùgbọ́n lẹ́ẹ̀kejì ó ní èyí tí àwọn àfáà wa Sheikh Uthaymeen Allah yarham tí wọ́n sọ pé àtàwọn àfáà míì náà wípé èèyàn lè ṣerú èèyàn lè máa kópa níbi irú kọ́mpínì bẹ́ẹ̀ nígbà tó jẹ́ wípé kìí ṣe pé ìwọ̀ gangan ni wọ́n fi bẹ̀rẹ̀ ó dàpọ̀ mọ́ nǹkan tí ó dáa ni ṣùgbọ́n tí wọ́n ti wá dìbà ní pé tí ìbá ti mọ òdiwọ̀n tó jẹ́ owó èlé ibẹ̀ tí ó dáa owó èlé ibẹ̀ kí èèyàn yọkù tó ti wá ti pín èrè tiẹ̀ fún kí èèyàn yọkù tí ọ̀bá wa mọ̀ ọ́n pé ọyọ ìlàjì nínú owó tó wá jẹ́ pé wọ́n fún ní àwọn èrè tiẹ̀ tó gé níbi owó bí kí àtọ̀ níhun kọ́ yọ ìlàjì rẹ̀ ìlàjì yòókù kọ́ lọ fi sí ibi tá a sọ ọ̀rọ̀ tá a sọ nígbà kan dáa pé ní hisabu takhallus kọ́ lọ fi sí àkáǹtì kan tó yẹ pé ìbẹ̀rẹ̀ máa fi gbogbo owó tí èèyàn bá lẹ́tọ̀ọ́ sí tí wọ́n máa fi sí tí wọ́n wà nínú fún àǹfààní gbogbo ni wọ́n fi tó ojú ọ̀nà sí àwọn fi gbẹ́ wọ́n sáré lò fáwọn nǹkan míì tó tọ́wọ́ nílé ti ládàá ń bẹ̀ torí pé owó tí ọ̀ma ni. àwọn sọ báyìí pé kéèyàn ó ṣe bẹ́ẹ̀ nípasẹ̀ wípé owó yìí á rí ipò tí àwọn ẹni yìí iṣẹ́ wọn orúkọ mọ́sẹ́ tí ó níròjú ìrúkọ mọ́sẹ́ tí ó níròjú yìí kìí ṣe ló burú torí pé a rí àpèjúwe irú ẹ̀ náà ní ayé Ànábì sàlám wọn náà Ànábì sàlám ó kú báwọn Yahudi wọn bá ń ṣe àṣepọ̀ tọ́jọ́ wọn wò a sì mọ̀ pé Yahudi àbá àájú rìbá ọ̀dọ̀ tí wọn nǹkan àjẹsẹ́rẹ́ ni tó bá jẹ́ pé olówó ẹni tó lówó tọ́mọ́ ó kówó ẹ̀ pẹ̀lú àwọn tó wó wọn ọ̀mọ́ tẹ́jọ́ fi ṣòwò ó túnbọ̀ sí pé eléyìí nǹkan ó tọ́ka sí pé èyí lè bá wọn ṣe àṣepọ̀ títà rírà àmọ́ o ibi ètò jẹ́ ìwọ ọbẹ̀ lè yòrè bá wọn yà sí wọ́n sọ eléyìí wọ́n ní ayọ̀ tó sọ àwọn afáàfáà sọ pé nítorí àtàwọn sọ pé káyé yóò ṣe kó kàn jìnà sí tó jẹ́ mọ́ ìwọ ọbẹ̀ kọ́ yọkúò ó ní wípé àwọn nǹkan tí wọ́n máa ń fa àwọn nǹkan ìdálẹ̀ àwọn nǹkan tí àwùjọ ní bùkátà sí ni tó jẹ́ wípé tí wọn ò bá táwọn èèyàn bá ṣe yọ padà kó nira báwọn èèyàn pé bí wọ́n dá kọ́mpìnì tó pàwọn èèyàn ní bùkátà sílẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ rèé kèé là ń bi àròpọ̀ yìí tábà ní wọ́n mọ̀ ṣe ọjọ́ tí wọ́n kúrò tó pé nǹkan bá ti jẹ́ pé ó ní àròpọ̀ nígbà pé àwọn èèyàn máa sábà ṣe pọ̀ àwọn èèyàn wọ́n máa bọ́ sínú ẹ̀ àwọn èèyàn máa bọ́ lápẹ̀jú ní ìsáyẹ̀ nìsín kọ́mpìnì tí wọ́n kẹ́lẹ̀ kọ́ dá kọ́mpìnì aṣọ lẹ̀ ní ìsìn báyìí nìsín láti pé aṣọ nítawọn èèyàn ní bùkátà sínú ìlú ni kọ́mpìnì tó jẹ mọ́ oúnjẹ kan táyẹ̀ máa jẹ kọ́mpìnì tó jẹ mọ́ bí ohun èlò kan táyẹ̀ máa lò tó pé táyẹ̀ bá ní wọ́n mọ̀ ṣe torí pé ibi tí wọ́n padà jà sí pé nǹkan báyìí báyìí yóò mọ̀ bí èlé lọ níbi ìparí àrọ́ àfàrà ní àwọn èèyàn torí pé n tí wọ́n pè ní ọ̀mọ̀mọ̀lúpálíwá ó ti wà báyìí nìsín ọ̀mọ̀mọ̀lúpálíwá ni pé kí wàhálà kí bùkátà àwọn èèyàn kọ́ kárí sí nǹkan kan tó jẹ́ pé tó wá ti rí bẹ́ẹ̀ ìdájọ́ sì nǹkan yóò ní yóò yàtọ̀ irú ẹ̀ nínú àwọn nǹkan tá a sọ yìí bùkátà àwọn èèyàn kárí sí àwọn nǹkan tí wọ́n máa fi àwọn nǹkan yìí tí wọ́n máa fi dálẹ̀ tá a bá sọ wípé ká má ṣe torí pé nǹkan báyìí ní tá a sì rí ìtọ́jọ́ wípé gbogbo ẹ̀ mọ́délẹ̀ tá a ṣe ìtọ́ mọ́délẹ̀ ìgbọ́dọ̀ fi ìbá náà ni o lọ́gbà tí wọ́n á rí tó mọ́délẹ̀ wọ́n ní pé a máa ṣe ìyọ́kàn máa yọ ohun tó jẹ́ rìbá bẹ̀ yóò máa yọ kúrò láti ṣe àlàyé lọ òní eléyìí ni ẹni tí wọ́n sọ bí ilé ìbáyìí ṣùgbọ́n ẹni tí wọ́n sọ ọlọ́pàá wọn ni sí wọ́n lẹ́sàn rí o
àwọn àfáà míì náà sọ̀rọ̀ láti fi tako àwọn nǹkan yìí wípé ẹni ó bá ní owó níbi àwọn nǹkan yìí ní tí wọ́n máa padà fowó rẹ̀ ṣe táwọn fẹ́ máa tì sí lọ́dọ̀ ẹni ó lówó ní ẹ̀ka sọ pé wọn mọ̀ sí àbí kíní kan bá ń lọ kò lè mórí bọ́m̀bẹ̀ bẹ́ẹ̀ pé pèsè owó òun ó tọ̀ sí pé tọ̀ náà ń kọ́ ó ti ran ìbàjẹ́ lọ́wọ́ ó ti ràn wọ́n lọ́rùn tí wọ́n bá ń fi ṣe náà ni kì bá àjẹ́ wípé ó ń yọ kíní kó bẹ́ẹ̀ tí owó ẹ̀ ní sálò ń jẹ́ pé tọ́fẹ̀ dà jù tí ọ̀bà sọ́nà míì tí wọ́n wá pé ó di hálà dọ̀rúrọ̀ gan pátá ó ti di pé eré yìí yóò mọ kó báwọn èèyàn pọ̀ ó ní kéèyàn tó di pé yóò sì rú nǹkan bẹ́ẹ̀ kí máa di pé ọ̀nà àbáyọ ń bẹ láti rí ọ̀nà àbáyọ kan kí ọmọ bọ́ sọ́nà àbáyọ ó dá pọ̀ ju kéèyàn á jókòó ti àwọn nǹkan bẹ́ẹ̀ lọ ọlọ́ọ̀bà sọ́nà tààlà ni ọba tí ó mọ̀ ọba kọ́sà ìpín ìmọ̀ wa àti àwọn àfáà wa mọ́júmọ́wò ní o méjèèjì ní o àti àwọn àfáà wa ṣéwòdì náà láyọ̀ hàmù ní tí wọ́n sọ wọn ò sọ lásán orí mímọ̀ ní àgbà sọ lórí gbogbo àfáà tí wọ́n sì ń sọ pé tí wọ́n wí náà tó yẹ tí wọ́n wíwò àwọn náà gbìyànjú bá náà ni gbogbo ẹ̀pátá ìtọ́rọ̀ ẹ̀kọ́ ẹ̀sìn tó nínú ọ̀rọ̀ ẹ̀kọ́ ẹ̀sìn kìí ṣe tẹ́lẹ̀ kọ́kọ́ dànù olú àfáà tí wọ́n sọ wọn ò sọ lásán ó ní tí wọ́n gbára lé tó jẹ́ pé gbogbo ẹ̀ náà láàyè tiẹ̀ gbogbo àti ọ̀rọ̀ ṣèkọ̀wá ṣèkọ̀wé náà láyọ̀ hàmù àti àwọn àfáà wa ní mẹ́jùmọ́ gbogbo tí wọ́n sọ pátá wúlò láàyè tiwọn ọtí ṣèkọ̀wé mẹ́rin sọ ní ìsìn láyìí àwọn àyè kan bẹ́tẹ́ pé bùkátà kàn níbẹ̀ àyíká sì mẹ́ta pé wọn ò ní bùkátà sí pàápàá ìlú Saudi Arabia mashallah tabarakallah gbogbo tí wọ́n ń ṣe láwọn tí wọ́n mọ̀ fowó ṣe báyìí wọ́n mọ̀ wọ́n nàkọ́ mọ́jẹ̀ pé rí bàmẹ́ mbẹ̀ kódà mọ́ mọ́ báńkì kan ní Saudi Arabia ìdákọ rẹ̀ tí wọ́n pariwo ẹ̀ pé òun náà gbé kiri jáde pé káyọ̀ wá máa ra ṣíà sínú ọ̀dọ̀ òun ni báńkì kan ní Saudi Arabia ni àwọn èèyàn kan dìde ni pé báńkì inú báńkì tó yẹ pé kò yí padà kíákíá tó yẹ pé ó sì kú lára ìpè tó ń lo tọ́jú mọ́rọ̀ rìbá òní báńkì báyìí wà báńkì sì láwọn àfáà àti ń darí ẹ̀ wọ́n jẹ́ oyè báńkì sí pé wò ó àmọ́ tí ń lọ ọkàn tí àwọn àfáà ọkàn tí ń ṣe ọkàn fẹ́ di gẹrẹ lásán ni ní táwọn àfáà ń wí òun kọ́ ló ń lò títí wọ́n fún ẹ̀wọ̀ wọ́n wà ní báńkì lọ́rùn títí ó fi yí padà ìlú Saudi Arabia ti rú ilé ìṣe lọ́dọ̀ wọn báyìí nǹkan ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọn ò lè rí ṣe ń bì kíákíá àti wáyé pé wọ́n máa rí ẹjú díẹ̀ nínú rẹ̀ àdìpá sọ pé báńkì ilé ìṣe àpèjúwe ibi tí wọ́n sábà bọ́ sí nínú wàhálà ni pé báńkì tó wà lòun tí báńkì bá sí Islamic bank bá dúró ní ìsìláyìn ni pé a ti dá Islamic bank ilé o gbogbo tó ń ṣe pátá ọmọ sì yọ jẹ tí ó dáa wọn bí wàhálà ọwà náà ní pé wọ́n pẹ̀lú ní Bankul Murasil Bankul Murasil ni báńkì tó yí tí ó jẹ́ pé ọjọ́ ń sàṣepọ̀ báńkì Islamic bank ní ìsìn wọ́n fẹ́ transfer owó kan láti ọ̀dọ̀ rẹ̀ sí báńkì kan tí ìdá ọkọ̀ báńkì kan tí ẹ bá ṣe eré ilé ìbáyìí ní ìsìn Islamic bank àti mọ́ tí wọ́n ṣe ń ti wọn pé tó jẹ́ ẹ̀tọ́ àwọn ẹgbẹ́ èlé wọ́n sì ń pè èlé tí wọ́n bá transfer owó láti Islamic bank ní ìsìn sí báńkì tí èsì sí commercial bank kan ní ìsìn àbí wọ́n sọ fún báńkì pé bá ní sanwó báyìí fún ọmọdé báyìí owó lè mọ́ lọ báńkì kíákíá tí báńkì tí a ní kọ́ bá ní ṣiṣẹ́ kọ́ bá ní transfer owó tí ó ti ṣiṣẹ́ tí wọ́n fẹ́ kó ṣe gba pé àsìkò ń bẹ láàrin wọn a sì wòye pé tó bá ti jẹ́ pé báńkì tá a ní kọ́ lọ ṣe kọ́ bá ní ṣiṣẹ́ kan yìí tí èsì Islamic bank yìí tó ti transfer owó yìí tó bá yẹ kó báńkì Islamic bank yóò wà fún ló padà yóò mọ̀ létí pé yóò fún un ní interest sí bẹ́ẹ̀ sì ni owó tó yá yìí ọ̀ya ni kọ̀lẹ́tọ̀ àti gba interest lórí ẹ̀ àfi tó jẹ́ pé jẹ́ bí owó tí nǹkan bá jáde lásán gbogbo eléyìí báyìí yóò mọ báńkì Islamic bank yóò fẹ́ máa bọ́ sínú wàhálà yìí ike bọ́ọ̀lù àti fẹ́ ṣe ní ìṣẹ́ báyìí àwọn báńkì àwọn commercial bank ti ń bẹ tá a fẹ́ máa kó sí lọ́dọ̀ kí ni tábà ní abá kó sí lọ́dọ̀ wọn máa fa ní interest àbá sòwò pé a fẹ́ máa jọ ṣe òwò èlé àbá ibẹ̀ náà wọ́n fẹ́ máa kó sí lápèjúwe nínú táwọn báńkì àgbà àwọn Islamic bank máa ṣe ní àwọn olùtẹ́ jẹ́ bí ìlú tí máa lo Islamic bank
wọ́n mọ̀ pé kí kan ní al-qurudu mutaqabila. Qurudu mutaqabila ní pé báńkì ó ní àsìkò pẹ̀lú báńkì ìta, báńkì Islamic bank ó ní àsìkò pẹ̀lú commercial bank lórí wípé àjọṣepọ̀ wa àfikún pé a máa fún ní interest àbá iná wọn fa interest àfikún pé ìtọ́ jẹ́ bí èrè títà ìrà láàrin wa nìkan. Wọ́n wà máa ní ìtẹ́ǹpẹ̀ ní ètí afọ́t, wọ́n máa ní àwọn owó àtúpamọ́ sọ́dọ̀ wọn ní gbogbo ìgbà. Tẹ́ pé báńkì commercial bank wọ́n máa lo owó yìí láti ní bùkátà sọ́kàn lọ́mọ gbà, wọ́n máa withdraw rẹ̀. Tẹ́ pé wọ́n fẹ́ transfer owó kan ní ìsìn nínú àwọn tó máa bá transfer owó láì ní béèrè èlé, láì ní béèrè owó kan tí ọ̀dà bá ń lọ. Eléyìí jẹ́ bí àbáyọ tí wọ́n ń lò níbi tó jẹ mọ́ báńkì kan sí báńkì kan, tí kan jẹ́ Islamic bank, tí kan jẹ́ commercial bank. Tó bá jẹ́ pé wọ́n ń kówó sí wọ́n bá ṣàṣepọ̀ pé a fẹ́ máa kówó sí lọ́wọ́, ẹ máa lò ó kí ẹ máa fi ṣe iṣẹ́ pé ìgbà ìpá ọ̀dọ́ máa rí interest, àjọ máa pín interest. Sẹ́tí báńkì commercial bank wọ́n máa fi ṣe ni pé yọ̀ọ́ máa yáwọn èèyàn lówó èlé tọ́jọ́ máa pín àtọ̀ pé tààrà nílé ìjẹ́ kí ni ó jẹ́ àjọṣepọ̀ rìbá tí kò bójú mu, tí ìṣúná ọ̀gbọ́dọ̀ ṣe. Ó jẹ́ báńkì ni o, ó jẹ́ company ni o, ó jẹ́ èèyàn lásán ni o, ìgbọ́dọ̀ jìnnà sí àwọn abala yìí báyìí. Ó lè jẹ́ díẹ̀ nínú tá a fẹ́ mẹ́nu bà. Sókè tá a mẹ́nu bà ni wípé company àbí báńkì ni àbí àwọn kan tí bá dá tẹ́ pé tí wọ́n máa ṣe níṣẹ́ nǹkan tó mọ́ ni ìyẹn ní ṣíà níbẹ̀. Tẹ́ pé nǹkan burú ní fẹ́ máa ṣe ìgbọ́dọ̀ ní ṣíà níbẹ̀. Tẹ́ pé méjì ó rú mọ́ra wọn, tẹ́ pé àlàálì yóò padà di pé wọ́n rúkọ̀ mọ́ haram. Àyè tí ó mọ̀ sí ń bẹ̀ ní pé tó bá di pé làlórí bá ti hàn lọ máa ṣe tìyàn ṣe kí ọ̀wọ́ náà kọjá pé ìtọ́jẹ́ èlé ìtọ́jẹ́ ilé ìbágẹ́rì ń bẹ̀ tí wọ́n pín fún yàn kí ọ̀wọ́ di ìtọ́jẹ́ bí ìtọ́jẹ́ àràmù bẹ̀ kí ọ̀wọ́ náà ti yọ́pọ̀ ń bẹ̀ bá lọ. Tọ́jú pé ìrọ̀bá mọ iye rẹ̀ kí èèyàn yọ ìlàjì kó ń bẹ̀ ló ti rí àwọn afáà sí lọ. Àwọn afáà ti sọ pé èèyàn lè ṣerú eléyìí, wọ́n ya pẹ̀lú bíi téèyàn lè yọ kó ń bẹ̀ o, wọ́n sì ya pẹ̀lú bíi pé òdiwọ̀n owó ní àràmù ó jẹ́, òdiwọ̀n owó ní àlàálì ó tó jẹ́ bá ń lọ. Wọ́n yọ pé ọ̀pọ̀ bí abẹ́rẹ́ yìí inshallah ta'ala bóyá àtọ̀mẹ́nu bá tó wá di ìjókòó tí ń bọ̀ wọ́n bá yóò ṣẹlẹ̀ fún àgbèrè wa o, ó jì ká lè máa ṣe ìtọ́tọ́, ó jì ká lè jìnà sí ètí kọ̀tọ̀. Allahumma salli ala Muhammad.